ó ṣeé ṣe kí ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Abíọ́dún Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ṣeé ṣe kí ó tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà pẹ̀lú àwọn mùsùlùmí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àdéhùn tí wọ́n ní ó bá àwọn mùsùlùmí ṣe lọ́dún 2019 tí ó di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tí wọ́n ní ó ti fẹ́ máa dalẹ̀ àdéhùn náà báyìí, tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn mùsùlùmí kan tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ń sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé àṣìṣe òṣèlú ẹni Mákindé fẹ́ ṣe bọ́rọ̀ náà bá fi dé òótọ́, tó sì ṣeé ṣe kó pàdánù ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ẹni tí ó fẹ́ fà kalẹ̀. ẹ̀yìn náà ti wí pé lọ́dún 2019 ẹni gómìnà Ṣèyí Mákindé ló di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lẹ́yìn tí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú alátakò lóríṣiríṣi tí wọ́n kóra wọn jọ ìtọ́rọ ìbò ń pè ní coalition tí wọ́n sì tò sẹ́yìn Ṣèyí Mákindé. eléyìí ló jẹ́ kí ó fi ẹ̀yìn olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC èèyàn Olóyè Adébáyọ̀ Adélábù tọ́pọ̀ yẹn mọ̀ sí Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì tó fẹ̀yìn ẹ̀ janlẹ̀ nígbà tó sì di lọ́dún 2023. Mákindé tó gbégbá ìdìbò fún sáà kejì bẹ́ẹ̀ ló jáwé olúborí, tó sì jẹ́ pé ní ọdún tó ń bọ̀ ènìyàn yóò gbé ìjọba sílẹ̀ tẹ́lòmíì yóò gba ìjọba. ṣá o, àwọn mùsùlùmí kan tó ti fẹ́ dìde ogun sí gómìnà Ṣèyí Mákindé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ kó di mọ̀ wípé nígbà tó gba ìjọba lọ́dún 2019 ohun tó sọ ni pé bọ́n bá lè láǹfààní láti ṣe ìjọba ọdún mẹ́jọ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tó ń jẹ́ mùsùlùmí ìwọ̀n yóò fà á kalẹ̀ láti gba ipò lọ́wọ́ òun, nítorí pé ó bá òfin àti ẹ̀tọ́ pínrin láàrin ó bá a mu láti jẹ́ pé tí mùsùlùmí kan tó bá ṣe ọdún mẹ́jọ ó lẹ́tọ̀ọ́ kó gbé fún kìrìsìtẹ́nì náà láti ṣe ọdún mẹ́jọ, tó bá sì jẹ́ kìrìsìtẹ́nì ló ṣe ọdún mẹ́jọ bíi tòun ó lẹ́tọ̀ọ́ láti gbé fún mùsùlùmí láti ṣe ọdún mẹ́jọ bíi ti tòun. ṣá o, pẹ̀lú bí ìròyìn ṣe wá jáde wípé kìrìsìtẹ́nì ó ní Ṣèyí Mákindé máa fẹ́ fà sílẹ̀, ìyẹn alàgbà Bímbọ́ Adékànbí ni wọ́n ló fẹ́ fà sílẹ̀ gẹ́gẹ́ bí gómìnà tí ó gbàjọba lọ́wọ́ ẹ̀. eléyìí ni wọ́n mà ní ó ń bí àwọn mùsùlùmí kan nínú pé Mákindé dalẹ̀ àdéhùn àwọn àti pé ó jẹ́ kó jẹ́ mùsùlùmí ni ó máa fà sílẹ̀ tí kò tó yẹ kó jẹ́ bí kìrìsìtẹ́nì ẹgbẹ́ ìní ò tó fà sílẹ̀ láti wá ṣe ọdún mẹ́jọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ṣá o, ọ̀pọ̀ àwọn òǹwòye òṣèlú ni wọ́n ń sọ pé ó ṣeé ṣe kí ọ̀rọ̀ yìí kó jẹ́ àṣìṣe òṣèlú fún Mákindé, nítorí pé yàtọ̀ sí wípé àwọn mùsùlùmí yóò tako kìrìsìtẹ́nì tó bá fà kalẹ̀, nítorí pé wọn à ní fẹ́ gbà kí kìrìsìtẹ́nì kó ṣe ìjọba ọdún 16 ní ìpínlẹ̀ Ọ̀yọ́. wọn ní yàtọ̀ sílẹ̀ yìí Bímbọ́ Adékànbí ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní tẹ́lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP láì tí ìpọ́dún kan. wọn ní bí Mákindé ti wá fẹ́ fún ní tíkẹ́ẹ̀tì náà wọn ló ṣeé ṣe kó fa ìkùnsínú kan láàárín àwọn ọmọlẹ́yìn, èyí tí ó jẹ́ kí wọ́n ṣojú ayé fún Mákindé ṣùgbọ́n ká ṣiṣẹ́ takò lásìkò ètò ìdìbò gómìnà ọdún tó ń bọ̀.